tó àkó ojúmọ́ dáadáa alájí ojúmọ́ ire ojúmọ́ aláyọ̀ báyìí ni ó máa mọ́ ẹ̀yin àti èmi o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mo bá ṣe máa ń ṣe lórí ètò yìí ẹ jẹ́ kí n sáré ṣàpèjúwe ara tèmi ná orúkọ tèmi ò yí padà èmi ọmọ yín náà ni o Adéníjì Yétúndé Olúwaṣeun tí mo tún máa ń pera mi ní Àṣàbí àrà èmi làṣàbí ìkọ́ ọmọ baálẹ̀ tó jọ̀jọ̀gun ọ̀jọ̀gun làgbà oyè lónìí lórí òwe tí mo fẹ́ kájọ gbéyẹ̀wò ló sọ wípé a ò rírú eléyìí rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ẹni òwe yìí túmọ̀ sí òwe ìmúnilọ́kànle àti láti fi ìtùnú sọ́kàn ènìyàn fún àpẹẹrẹ bóyá ẹni tó yẹ pé ilé rẹ̀ jóná tó wá bara jẹ́ lọ́pọ̀lọpọ̀ tó sunkún ẹkún ìpọ̀ lápọ̀jù táwọn Yorùbá gbarú ẹni bẹ́ẹ̀ níyànjú tó wọ́n fẹ́ pẹ̀tù sírú ẹni náà nínú òun náà máa ń sọ wípé a ò rírú eléyìí rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni kó ṣe sùúrù Ọlọ́run tó ṣe lè á ṣe tó jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tèmi àṣà Yorùbá ò ní parun o ẹ jẹ́ kí a máa gbìyànjú láti máa lo òwe yìí lóòrèkóòrè àti ìgbàkúùgbà tí ètò máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ire o ó dàbọ̀.